الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن سار على نهجه إلى يوم البعث والنشور. أدوك بفو الله وبا الله الحمد لله. أكي الله وبنا أي الله وبنا agbétí tóbi fún Ọlọ́run ọba náà tó ṣe wípé òun náà lọ́ba láti gba láyéláyé tí ń jẹ́ ọba lódòní tí ó sì máa jẹ́ ọba títí dọ̀la tó sì jẹ́ pé ìjọba rẹ̀ kò níbi tó bẹ̀rẹ̀ kò sí níbi tí ó parí sí. ọba yìí náà la kí o. atọrọ ìrànlọ́wọ́ Ọlọ́run ọba náà atọrọ ìmọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ náà ni atọrọ lọ́dọ̀ rẹ̀ kó bá ṣe ìkẹ́ tó pọ̀ kó bá ṣe ìgẹ̀ tó pọ̀ fún ọ̀gá wa aṣíwájú wa olùtọ́nisọ́nà wa àwòkọ́ṣe wa dáadáa anabiyu sallallahu alayhi wa sallam tí a bá sí Muhammad ama Abdullah. ìkẹ́ yìí àánú yìí ìgẹ̀ yìí ọlọ́mọṣẹ́ ìjọ ṣàbẹ́ kó kàwọn ará ilé ànábì kó kà àwọn sàhábà nàbí kó kà gbogbo tó ṣe pé ìrìn wọn ìgbésí ayé wọn wọ́n fi jọ ti ànàbí sallallahu alayhi wa sallam. títí fìdíò tó ṣe pé ẹnì kọ̀ọ̀kan wa àpéjọ síwájú Ọlọ́run ọba tó ṣe pé ọjọ́ náà ni yawma yaqumu an-nasu li rabbil alamin. ọjọ́ tó ṣe pé Ọlọ́run bọ́ gbogbo wa dìde tó yẹ kí gbogbo èèyàn ó dìde fún tani fún Allahu Rabbul Alamin tá a dúró síwájú rẹ̀ láti gba ẹ̀san iṣẹ́ tá a bá ṣe ilé ayé. Ọlọ́run má ṣe járí ire gbàǹjọ́ náà. Allahumma amin. Jàmáà nílé lájò lẹ́yìn odi níbikíbi tẹ́nì kọ̀ọ̀kan wá ti ń gbọ́ wa ta ti ń wòra wa akíra wa ní kíkí ọlá kíkí ọ̀la kíkí tó ṣe pé kíkí náà lápadà mọ́ kíra wa tó bá di aljanna. Allah masha ìkèmí àti masha ìkà ọmọ ọmọ aljanna. Allah àti tóbi ọba náà Allah jẹ́ kan ṣó rẹ̀. kó tó di pé a máa mẹ́nu bà ohun tí ó mú wa débí ní àkókò ọ̀wọ̀ yìí yóò dùn mọ́ wa wípé bá ṣe tọrọ ìkẹ́ fún Ọlọ́run ọba bá ṣe tọrọ ìkẹ́ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ká ṣàdúrà fáwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn ẹni tó ṣe pé tadakhu bi anfusihim wọ́n gbéra wọn kalẹ̀ wa amwalihim wọ́n gbówó wọn kalẹ̀ wọ́n gbé ìmọ̀ wọn kalẹ̀ gbogbo ohun tí wọ́n ní yányá wọ́n gbé kalẹ̀ tadhiyatan lil Islam. wọ́n gbé kalẹ̀ kó máa jẹ́ kí ni o wípé àwọn fi ṣe sàárà fún Ọlọ́run ọba àwọn fi ṣe sàárà fún ànábì sallallahu alayhi wa sallam fún ìlọsíwájú Islam. látara wọn nínú wọn òun náà ni àwọn tó ṣe pé gbogbo ìgbà ni wọ́n ń kọ́ bọ́ àpò náà fi ń náwó sí iléeṣẹ́ yìí ọlọ́mọ bọ̀lá yín jẹ́ o. àmín. àwọn ọmọ bàbá wa alhaji Sefu Saka àríkọ́ṣe súpà
ọlọ́run má ṣe bá wa dúró tì yín. Àmín. láti ibi tó bẹ̀rẹ̀ kó láì jẹ́ pé àkà ẹnì kankan ọlọ́run bá mọ gbogbo yín yányá ọlọ́run bá wa dúró tì yín. Àmín. níkẹyìn náà àwọn bàbá wa tí wọ́n ti lọ ọlọ́run má ṣe bá wa fọ̀rọ̀ kẹ́ wọn jẹ́ ká kíyámà kó dáa fún wọn. bá a ṣe tọrọ fún wọn bẹ́ẹ̀ náà la tọrọ fún àwọn àfáà wa àwọn dòkítọ́r àwọn mashayikh àwọn àfáà lọ́kàn ọ̀jọ̀kan tó ṣe pé wọ́n ń lo àsìkò wọn tí wọ́n fi ń pè wá sójú ọ̀nà ọjọ́ ọ̀nà ọ̀la ọjọ́ ọ̀nà kẹ́ ọlọ́run kó má tán ìmọ̀ yín o. Àmín. gbogbo ẹni tí ń náwó ọlọ́run má jẹ́ kí ìnáwó tán owó yín o. Àmín. ọlọ́run má jẹ́ kí wáàsí tán ìmọ̀ ẹ̀yìn àfáà ọlá títóbi ọba náà. ní òní ohun tí wọ́n ní ká máa bára wa sọ̀rọ̀ lélẹ́rìí òun náà ni ọ̀kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe pé má lè gbàgbé ni nínú ìtàn àwa mùsùlùmí. ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ tó ṣe pé Kùránì dárúkọ rẹ̀ ó tọ́ka sí fún wa pé ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ níjọ́ báyìí nígbà báyìí. ìṣẹ̀lẹ̀ yìí lópin ìgbà tí mùsùlùmí bá ń jẹ́ mùsùlùmí ó máa rántí pé nǹkan kan jẹ́ ogun tí a mọ̀ sí fathu Makka wípé ogun tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ó jà tó fi ṣe kíni o tó fi gba ohun tí ń jẹ́ Makka lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n jẹ́ kíni o tí wọ́n jẹ́ ọ̀tá Ọlọ́run tó ṣe pé wọ́n ràgàbo ilẹ̀ Makka níjọ́ náà lọ́hùn. ogun tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ó jà yìí ogun yìí kó tó ní gbé àdèbí ogun yìí ó yẹ pé ká padà sẹ́yìn díẹ̀ ká ṣàlàyé fúnra wa nípa pé kíni o nípa pé gbogbo wa náà la mọ̀ pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kana maskatu ra'sihi Makka ibi tí Ọlọ́run ní ká bí Ànábì sí tán fẹ́rí rẹ̀ lélẹ̀ sí báyìí òun náà ní kíni o òun náà ní ilẹ̀ Makka ilẹ̀ àwọ̀ ni. ṣùgbọ́n Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó gbé Makka tarara fi Makka wọ́n tọ́jú rẹ̀ ní Makka ó ṣe gbogbo ìṣẹ̀mí ìgbésí ayé rẹ̀ ní kékeré ó ṣe ní Makka wọ́n mọ̀ pé èèyàn dáadáa ni. níkẹyìn náà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run wá ránṣẹ́ sí pé tọ́ ó di Ànábì o ẹ̀ṣẹ̀ ọyọ̀kan tí Ànábì Muhammad ṣẹ̀ wọ́n òun náà ní pé kí ni o Ọlọ́run fi ránṣẹ́ ó di Ànábì ó sì sọ fún wọn ó sì jẹ́ iṣẹ́ gẹ́gẹ́ bọ́lá ọba ṣe jẹ́ṣẹ́ fún. ọwọ́ adé tọ́ lóòótọ́ wọn bí ẹ sílẹ̀ yìí náà ni àmọ́ àjà onígbolè kó tún wá gba kíni o kò ní gbológbò kó tún wá gbèkúté ń pé kó wá jẹ́ pé àwọn méjèèjì lájọ máa lò lóyìí tó sì jẹ́ pé ohun táwọn bàbá wa ń ṣe lánàá ìwọ kọ́ ọ lẹ̀ àyàfi kó jáde kó ń lù yìí. wọ́n fìtínà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fìtínà rẹ̀ gbọ̀tún wọ́n fìtínà rẹ̀ gbòsì débi pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wàhálà yìí pọ̀ Ànábì padà fi lólẹ̀ o ó dẹ èrò ilẹ̀ Madina. ṣé gbogbo wa náà sì mà wípé nínú tí èèyàn máa ń fẹ́ràn jù òun náà ní ibi tán bí sí. ẹ rí i pé táwọn afá wa tẹ́lẹ̀ ọ̀kan bá ń sọ bí tí ìlú rẹ̀ ṣe rí wípé ìlú tiwa báyìí ni ìlú tiwa rí ìlú wa dá báyìí ìwọ náà kọ́ ọmọ bọ́dà ń pé ṣé ìlú tèmi ò wá dá ni. bẹ́ẹ̀ ni kódà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan owó sùn báyìí ó ní ìrẹ́ Mẹ́kà mo fẹ́ràn rẹ̀ gan mo fẹ́ràn rẹ̀ tí ìbá yìí ṣe wípé àwọn èèyàn nù rẹ̀ náà yọ mí jáde kó nínú rẹ̀ ní ìní jáde kó nínú rẹ̀ sallallahu alayhi wa sallam. Ànábì lọ Madina ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà. àwọn àfáà ti ṣàlàyé fún wa ní rí amóhùnmáwòrán yìí wípé ogun kan bẹ tí a mọ̀ sí Al-Hudaybiyah tó jẹ́ pé ogun yẹn ṣẹlẹ̀ ní ọdún kẹfà ní ìgbà tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó kó ní Makka tó dèrò Madina. nínú àwọn àkọọ́lẹ̀ tó jẹ́ pé ní ìgbà tí ogun yìí débi tí ó dé tó ń gbé àwọn òṣèbọ̀ àwọn náà rí pé tọ́ ibi tó dé yìí tí a bá tètè ṣe kí ni o a bá tètè wọ́n náà àbáyọ sí ohun tí ń ṣẹlẹ̀ yìí yóò padà já síbi tí a wá
tó bá jẹ́ bẹ́ẹ̀ a ṣe kí ni o a sì yé akọ àwọn àkọọ́lẹ̀ kan tí ó jẹ́ àdéhùn láàrin àwa àtàwọn mùsùlùmí nínú àwọn àdéhùn tí wọ́n kọ́ ńjọ́ náà wípé ọ̀dà àwa mùsùlùmí ayọ̀dá nǹkan báyìí ẹ̀yin abòrìṣà Mẹ́kà náà gan lára ẹ̀yin náà gbà báyìí nínú tán kọ́ ńjọ́ náà lọ́hùn òun náà ni wípé wọ́n kọ sínú rẹ̀ wípé lónìí o kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ àmọ́ ẹnikẹ́ni tó bá wù wípé kó darapọ̀ mọ́ ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ń jẹ́ ìjọ Islam kó darapọ̀ mọ́ ẹni tó bá wù tí kò wù ń gbé kó darapọ̀ mọ́ ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ń bolo ọba wò ó náà gan la yóò ṣe kí ni o yóò darapọ̀ mọ́ wọn ta ni o yóò darapọ̀ mọ́ àwọn Quraysh tilẹ̀ Mẹ́kà ọ̀rọ̀ wa rí báyìí ẹnì kọ̀ọ̀kan mú ibi tó bá wù ẹnì kọ̀ọ̀kan wo pé nbo ni èmi lè tẹ̀sí tínú mi ó fi dùn nbo lèmi lè tẹ̀sí tí ó fi dá fún mi báwo lèmi ṣe gbà tí ó fi ṣe kí ni o tí ó fi dá fún mi tí fi ṣoríire àwọn agboolé kan tí a mọ̀ sí agboolé Bani Bakr ẹ̀rí àwọn eléyìí àwọn agboolé yìí ní tiwọn àwọn darapọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn Quraishi ṣe báyìí àwọn darapọ̀ mọ́ àtàrí àwọn Quraish bẹ́ẹ̀ náà ni agboolé mi tí a mọ̀ sí Khuza'a ẹ̀rí àwọn Bani Khuza'a àwọn darapọ̀ mọ́ tani àwọn darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tán jẹ́ tànábì Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ tí a bá padà sẹ́yìn gabani ká kásẹ̀tì yẹn sẹ́yìn ká padà sẹ́yìn dáadáa kótó di pé Ọlọ́run fi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ránṣẹ́ a padà rí ka nínú ìtàn wípé láàrin Banu Khuza'a yẹn àwọn Khuza'a yẹn àti àwọn tani Banu Bakr àwọn méjèèjì wàhálà tí ń bẹ láàrin wọn tó ti jẹ́ tìgbà láíláí tó jẹ́ pé agboolé méjì ní tó yẹn pé wọ́n yí ríra wọn sójú bí o bá pa bó o sì bá kó ṣe kí ni o kó bu lẹ́sẹ̀ bọ́n ṣe máa ń lera wọn káàkiri nìyẹn jẹ́ pé ọ̀tá méjì wọ́n pínra wọn sínú kí ni o wọ́n pínra wọn sínú kán ọ̀tọ̀ọ̀tọ̀ apá kan wà lọ́dọ̀ àwọn mùsùlùmí tí ń jẹ́ tànábì Muhammad sallallahu alaihi wasallam apá kejì ń bẹ lọ́dọ̀ àwọn òṣèbọ tí wọ́n jẹ́ Quraishi àwọn bá gbèsè ayé yìí lọ ó wá di wípé ìṣẹ̀lẹ̀ débi wípé nínú àwọn Banu Bakri yìí wọ́n dìde wọ́n gbé ogun tí àwọn tán jẹ́ Khuza'a ṣẹ́mà eléyìí wà lọ́dọ̀ tiwa a sì ti ní májẹ̀mú wípé ẹni tó wà lọ́dọ̀ tiwa ẹnikẹ́ni tó bá gbógun ti àwọn náà gbógun ti ń tọ̀ ẹni tó bá gbógun ti àwa mùsùlùmí tó bá gbógun ti Banu Khuza'a àwa mùsùlùmí gan láà ṣe kí ni o á ràn án lọ́wọ́ àwọn Quraishi gan láà ní ẹni tó bá gbógun ti ta ni tó bá gbógun ti Banu Bakr àwọn náà gan láà ṣe kí ni o á ràn án ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ á ṣe kí ni o á jagun contre irú ẹni bẹ́ẹ̀ á gbógun ti irú ẹni bẹ́ẹ̀ gba gbogbo ọ̀nà àwọn Banu Bakr ó wá di wípé nínú wàhálà àwọn títí ń bẹ láíláí wọ́n di wípé wọ́n dá wàhálà lẹ̀ wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn àti Khuza'a wọ́n fa wàhálà yìí láàrin ara wọn láàrin ìran méjì ṣùgbọ́n Quraishi padà dá sínú rẹ̀ débi wípé wọ́n pa nínú àwọn Banu Khuza'a ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọ agboolé yìí ó wá dìde ó rí pé wàhálà bá sábà ní ẹni tí a lè pè ń gbẹ̀ràn mi lọ́wọ́ náà ni ó pè ó wà lọ bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin tó lọ bá ànábì ìjọ náà lọ wọ́n mọ̀ pé ní kíni o Amru ibn Salim al-Khuza'i Amru ibn Salim al-Khuza'i radiyallahu anhu ọlọ́ba ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní Madina nígbà tó dé Madina orí ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú maslasi òun pẹ̀lú àwọn sàhábà rẹ̀ jókòó ní sọ pé qataluna wọ́n ti pa wá tán wa aslamna wattaba'naka wọ́n ti pa wá tán àwa sì ní àti di mùsùlùmí àti darapọ̀ mọ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àti darapọ̀ mọ́ ìjọ rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti bọ́ sábẹ́ kíni o àti bẹ́ sábẹ́ ààbò Islam bẹ́ẹ̀ náà ni àti bọ́ sábẹ́ ohun tí ń jẹ́ kíni o májẹ̀mú Islam a sì ti gbé gbogbo ara wa ti gbé fún Islam
anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wá sọ fún pé nusirta ya Umar ya Amr ìrẹ Amr ó ti rí ìrànlọ́wọ́ nítorí pé kí ni o lópin ìgbà tó ti gbógun tì yín ni táwọn tọ̀hún náà ti ràn wọ́n lọ́wọ́ ó ti dáná káwọn náà ká ṣe kí ni o ká ràn yín lọ́wọ́. ó ní pé ọ̀rọ̀ ń lọ bẹ́ẹ̀ kódà a padà gbọ́ nínú ìtàn pé anabi Muhammad sallallahu alayhi wa sallam inú hadith kan wọ́n ní anabi wà ní lóru anabi jí lóru kan ní anabi rí nǹkan bíi ẹ̀ṣújò lókè lànàbí Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ń sọ ọjọ́ náà ní pé òjò tó ṣú yìí òjò ẹ̀sìn àwọn Banu Bakri ló ṣú yìí òjò ìrànlọ́wọ́ òjò tí ń tó ṣú yìí ń ṣe kí ni o ń tọ́ka sí ìrànlọ́wọ́ tí Ọlọ́hun ọba àlekè ọlá fẹ́ ṣe fáwọn tani fáwọn kí ni o fáwọn Khuza'a lẹ́nu kan anabi Muhammad sallallahu alayhi wa sallam ó bẹ̀rẹ̀ sí gbáradì láti lọ ràn wọ́n lọ́wọ́ àtòwọn àtàwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí gbáradì ṣùgbọ́n ní ìgbà tí wọ́n ń gbáradì yìí wọ́n máa ń yàn kan sí Mẹ́kà láti jẹ́ pé kí wọ́n mọ̀ pé nǹkan kan ń bọ̀ o gbogbo wá ṣe wù yín ẹ ṣe kí ni o ẹ múra ní ìgbà tí wọ́n gbọ́ táwọn náà ti mọ̀ pé tọ́ àwọn alákú ṣàbòsí nítorí pé àwọn mùsùlùmí wọ́n ṣe kí ni o wọn ò jàǹbá ohun tí ń jẹ́ àdéhùn tó wà láàrin àwa àtàwọn wọn ò jàǹbá rẹ̀ rárá. báwo láwa ṣe gbà ó di dandan pé káwa náà gan lára ká wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá ká wọ́nà àbáyọ kó má jẹ́ pé wàhálà ó lọ ṣẹlẹ̀. àwọn ará olórí wọn níjọ́ náà lọ́hùn tí a mọ̀ sí Abu Sufyan wọ́n fi ránṣẹ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló fẹ́ lọ ṣe lọ́dọ̀ anabi wọ́n ní kó lọ bá anabi kó tún lọ bá anabi dámájẹ̀mú tuntun mi jẹ́ pé contrat wọ́n ti signé tẹ́lẹ̀ kí wọ́n ṣe kí ni ò kàn renouveler contrat náà wọ́n ti ń jẹ́ àsọ́lẹ̀ tí wọ́n ti ní tẹ́lẹ̀ kí wọ́n tún sọ kó di tuntun jẹ́ pé kó má sí ogun kó má sí kí ni ò kó má sọtẹ̀ tọ́ Abu Sufyan ó jáde ọmọ ẹ̀nà ó dé ilẹ̀ Makka orí anabi Muhammad sallallahu alayhi wa sallam ó sọ gbàkún ó sọ gbòsì ṣùgbọ́n ọlọ́wọ̀n ní kórèsì rẹ̀ mú bọ̀ ó padà sílùú wọn bẹ́ẹ̀ náà ni anabi Muhammad sallallahu alayhi wa sallam ń ṣe kí ni o ń palẹ̀mọ́ ogun kódà anabi palẹ̀mọ́ ogun débi wípé àwọn ìran tó yí ká Madina tó jẹ́ pé àwọn náà gan lára wọ́n ti di mùsùlùmí anabi Muhammad sallallahu alaihi wasallam ó ṣe kí ni o ó tọrọ ọ̀rọ̀ lọ́dọ̀ wọn ibi ẹ̀dàkùn ẹkún wa wọ́n ti ń ṣe kí ni o wọ́n ti ń ṣàbòsí àwọn ọmọ ìyá wa níbo ilẹ̀ Mẹ́kà wọ́n á múra ń jọ náà lọ́hùn àwọn àfáà ni iye ọmọ ogun tí wọ́n kó jáde kó Mẹ́kà níjọ́ náà lọ́hùn òun náà ní kí ni o òun náà ní nǹkan bíi 10,000 soldats ẹ̀rí 10,000 soldats òun náà ṣe kí ni o òun náà kó jáde kó ní Mẹ́kà níjọ́ náà lọ́hùn wọ́n fi di ẹni tó ṣe kí ni o wọ́n mú ẹ̀nà láti lọ jagun kọ́ntra àwọn tani kọ́ntra àwọn Kùrẹ́ṣì àtàwọn kí ni o Banu Bakr àwọn ń lọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí ń lọ ó ṣẹlẹ̀ yìí pé Abu Sufyan ní ìgbà tó ti dé Mẹ́kà ọ̀kan nínú àwọn mùsùlùmí òun náà gan lára ó padà ṣe kí ni o ó padà gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ láti lọ bá wọn tí ẹ bá dákẹ́ ogun tánàbí ń gbé bọ̀ yìí ohun tó dájú ní pé ogun yìí o ẹ lè bérí bọ́ nínú ẹ̀ ẹni tí ó bá tètè wọ́nà àti ọ̀nà àbáyọ tí ogun ti ń bẹ́lẹ̀ yìí irú ẹni bẹ́ẹ̀ ó lè parun nínú ẹ̀ Abu Sufyan ní ìgbà tá Abu Sufyan gbọ́rọ̀ yìí lọ́dọ̀ ẹni tó ti gbọ́ Abu Sufyan lẹ́ẹ̀kan náà ó bẹ̀rẹ̀ ń gbé ó da tó bá jẹ́ bẹ́ẹ̀ kí lọ́nà àbáyọ o ó bẹ̀rẹ̀ ń gbé kí ni o kí lọ́nà àbáyọ ẹni tó sọ̀rọ̀ fún wa sọ fún wípé Al-Abbas tó jẹ́ ọ̀nkìlá Nabi Muhammad ó sọ fún wípé ohun tó ṣẹlẹ̀ ní wípé ọ̀nà àbáyọ kan tó wà òun náà ní pé ṣe orí ràkúnmí tí mo wà lérí ẹ̀ ìgbé fún ẹ ó sì gùn bẹ́ẹ̀ ó lọ bá Nabi Muhammad sallallahu alaihi wasallam kó sì gba ìsìlámù lẹ́ẹ̀kan náà ọ̀nà àbáyọ ni tí ó bá lọ gba ìsìlámù tánàbí bá débi eré ẹ̀ ó bọ́lẹ̀ ni ó gbérí ẹ̀ bọ́lẹ̀ ni
wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ bọ́lẹ̀ ni nítorí pé tí wọ́n bá ti pa olórí ẹ̀dá kò kí ló tún kù lára àwọn mẹ́rin kò tí sí nǹkan kan mọ́ débi pé ẹnì kọ̀ọ̀kan bẹ̀ sí ṣe kí ni o ẹnì kọ̀ọ̀kan bẹ̀ sí gbọ̀n lọ́sọ̀tún yé ọ̀nà wo la gbà yé báwo la ṣe gbà yé kí la ṣe ẹnì kọ̀ọ̀kan bẹ̀ sí sáré sọ̀tún ó bẹ̀ sí sáré sósì. anabiya Muhammad sallallahu alayhi wa sallam ó wà níbi tó wà Abu Sufyan dé ó wá bá anabiya Muhammad sallallahu alayhi wa sallam ó wá fi hàn náà ìwà sọ fún anabiya Muhammad pé tọ́ bí mo ṣe dé yìí o mo dé lẹ́ni tó gba ìsìláàmù ni mi ń dé lẹ́ni tó ṣe kí ni o lẹ́ni tó wá jagun. nígbà tí yàn bá sì ló ń gba ìsìláàmù òun ti jẹ́rìí pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah kò tó sí ogun láàrin wa mà nítorí pé òun ti ń fa ìjà wa náà tẹ́lẹ̀ nìyẹn anabi gbà wọlé. sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n al-Abbas tí ń jẹ́ uncle anabi Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ fún anabi Muhammad pé eré òjíṣẹ́ Ọlọ́run Abu Sufyan tó gba ìsìlámù yìí ẹni yìí ni o èèyàn ńlá ni láwùjọ ẹ̀ èèyàn pàtàkì ni tí ń ṣe yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí tó bá jẹ́ bẹ́ẹ̀ ó sì fẹ́ràn fáàrí ó fẹ́ràn kíyàn kó mọ fi nǹkan yẹn gan pé èmi ni wọ́n ṣe báyìí fún tó bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ ń pé kárí nǹkan kan tá a ṣe fún tó jẹ́ pé òun náà gan lára inú odùn lára ìsìlámù tó gbà yìí. lẹ́ẹ̀kan náà adábíà Muhammad wa sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ naam man dakhala dara Abi Sufyan fahuwa amin tàbá ti ń wọ Mákà báyìí tàbá ti bẹ̀rẹ̀ ogun ẹnikẹ́ni tó bá sá tó bá ṣe kíni o tó jẹ́ pé ilé Abu Sufyan ló lọ wọ̀ gbẹ́gbẹ́ Abu Sufyan di kíni ó ti di mùsùlùmí tó bá sá wọlé Abu Sufyan irú ẹni bẹ́ẹ̀ fahuwa amin ẹni ìfọkànbalẹ̀ ni o ẹni kan ní gbógun ti sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá sáré ní ìgbà tí ogun bẹ̀rẹ̀ ẹnikẹ́ni tó bá sá alkọsílá tó wá jó ohun tí ń jẹ́ idà rẹ̀ kódà tó pàdé wọn lójú ogun báyìí kó wá ju dà rẹ̀ nù báyìí pé mi ń jagun mọ́ o fahuwa amin irú ẹni bá ó ti di kíni ó ti di ẹni ìfọ̀kànbalẹ̀ kò tún sí wàhálà mọ́ kò sẹ́ni tó fẹ́ gbógun tì mọ́ ó di mélòó àkọ́kọ́ yẹn ànábì sọ oúnjẹ fáàrí ó máa jẹ́ fáàrí fún Abu Sufyan pé ẹni tó bá wọlé tí wa bá ṣe wà yìí kò sí wàhálà kan tó bá ti wọlé wa kò sí wàhálà kan ó ti di kíni o ó ti di wà man dakhalaha kana amina nígbà ẹnikẹ́ni tó bá sáré wọnú ilé wa o ó ti di fẹ́ni ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run abẹ́ o máṣe ìfi ọlọ́kànbalẹ̀ nínú àwọn olúwa o kò tó wá dúró síbi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní kíni o wa man aglaqa alayhi darahu fahuwa amin ẹni tí ó bá jáde kì í ṣe mùsùlùmí àmọ́ kò jáde wá takò agbógun ti àwọn mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ òun náà gan lára ó wà nínú kíni o ó wà nínú ààbò ó sì wà nínú ìfọ̀kànbalẹ̀ kò sí wàhálà ẹnìkan ní gbógun ti bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó bá lọ sá sínú Kaaba man dakhala al-masjid fahuwa amin ẹnikẹ́ni tó bá sá tó bá wọnú máàsí Ọlọ́run tí ń jẹ máàsí tó jẹ́ pé ó ti pẹ́jù lérí ilẹ̀ ayé máàsí àkọ́kọ́ tó yẹ kí wọ́n ti ṣèjọ́sìn bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti di kíni ó ti dẹni ìfọ̀kànbalẹ̀ Allahu akbar lẹ́ẹ̀kan náà Abu Sufyan radiyallahu anhu ó sáré lẹ́ẹ̀kan náà ó padà sílé ó wá rí àwọn Quraysh ó wá kígbe wípé ya ma'shara Quraysh ẹ̀yin Qurayshi mo pè yín o hadha Muhammadun qad ja'akum fima la qibala lakum bih Ànábì tí ń bọ̀ pẹ̀lú ogun tó ṣe pé kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbà láti borí ẹ̀ kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbà láti borí ẹ̀ àmọ́ man dakhala dara Abi Sufyan fahuwa amin ẹni tó bá ti wọlé mi Abu Sufyan irú ẹni bẹ́ẹ̀ ó ti dẹni ìfọ̀kànbalẹ̀ o ẹni tó bá wọ mọ́sálásí tànábì Muhammad tó bá wọ wá sí ti ń jẹ́ kí ni o Kaaba irú ẹni bẹ́ẹ̀ ó ti dẹni ìfọ̀kànbalẹ̀ faqalu qatalakallah àwọn Quraysh sọ fún pé kò ní da fún ẹni tó fi sọ bẹ́ẹ̀ kọ́lọ̀ ń pa ẹnu náà rẹ̀ subhanallah jẹ́ pé sábà ń gbé ó sọ fún wọn pé tí ẹ bá fẹ́ láti rí ààbò tó péye ẹ sáwálé mi Abu Sufyan àníkè owó lòun tún gbédè yẹn èyí tí ó sọ fún wọn pé ká lọ pàdé wọn ká bá wọn jagun ká ṣe kí ni o ká pa wọn bí ò ṣe dá ó ní ká mọ sáwálé tòun ká mọ sáà sínú mọ́sálásí sallallahu alayhi wa sallam ànútà nàbí sọ fún nìyẹn ma tughni anka darak
kí ni ilé rẹ̀ fẹ́ ṣe fún wa Abu Sufyan ó tún wá sọ pé kí ni o man aglaqa alayhi baba fahuwa amin ẹnikẹ́ni tó bá wọnú ilé rẹ̀ tó bá tilẹ̀kùn márí ó wà nínú ààbò ẹnikẹ́ni tó bá wọnú mọ́sálásí irú ẹni bẹ́ẹ̀ ó wà nínú ààbò fatafarraqa an-nas ila diyarihim ẹnìkọ̀ọ̀kan ó wá dẹni tó ṣe pé kí ni o ó sá sínú ilé ẹnìkan ò jáde nítorí pé kò sẹ́ni tó fẹ́ kú ẹnìkọ̀ọ̀kan ò jáde àwọn ẹlòmíì sá sínú mọ́sálásí àwọn ẹlòmíì sá sínú tí ń jẹ́ kí ni o sínú ilé wọn àwọn ẹlòmíì sá wọnú ilé Abu Sufyan radiyallahu anhu Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá wọ Mákkà bó ṣe wọ Mákkà àwọn àfáà sọ fún wa pé nígbà tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ wọ Mákkà ẹ̀rí pé ó gbógun wá àmọ́ sábà ń pé àwọn náà ti gbọ́n pé ọ̀nà tánàbí gbọ́ àti gbógun wá yìí ó ní agbára ẹnìkọ̀ọ̀kan ṣe kí ni o ẹnìkọ̀ọ̀kan sápamọ́ kò sẹ́nìkan tó fẹ́ pàdé ogun yẹn Ànábì wa wọlé lẹ́ni tó yẹ pé ó ti ṣe kí ni o ó ti borí ogun kó tó di pé ó wọ ibi tó ti fẹ́ lọ jagun lágbára ti Ọlọ́run tàbá ti ń dé apá kejì ètò yìí a máa padà ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ tó kù fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Jama'a lọ́kùnrin wa lóbìnrin wa níbikíbi tí a ti ń gbọ́ra wa tí a sì ti ń wòra wa etí ta fi ń gbọ́ra wa Ọlọ́run má gbé tí náà lọ́wọ́ wa o Àmín. ojú ta fi ń wòra wa Ọlọ́run má fọ ojú náà fún wa ọlá àti tóbi ọba náà. Àmín. Jama'a ọ̀rọ̀ ní o nípa ìtàn tó ṣe pé Ọlọ́run ọba àlekè ọlá tó fi dá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó yẹ pé abáfẹ́ sọ ó bí gbé èèyàn jáde gbójú fèrèsé wọ́n lé èèyàn jáde gbójú fèrèsé àmọ́ wọn tán lè jáde gbójú fèrèsé náà náà padà sílẹ̀ fún pé ẹ̀yà máa wọlé o nítorí pé kò sí ọ̀nà àbáyọ mọ́ ó fẹ́ okọ̀ ó wọlé nítorí pé ìlú wa ni sallallahu alayhi wa sallam. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wọ Mákkà ó sì ṣe kí ni o ó sì wọ Mákkà pẹ̀lú àwọn mùsùlùmí ká má gbàgbé wípé iye àwọn tí wọ́n wọ Mákkà lọ́dún náà àwọn mélòó ni à peu près 10,000 soldats èèyàn tó bá Ànábì jagun jọ́nà bí 10,000 ni wọ́n ní ìgbà tí wọ́n wọlé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lọ bí ohun tí ń jẹ́ al-Kaaba Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó gba kọ́kọ́rọ́ Kaaba lọ́dọ̀ ẹni tó wà ó sì ṣí Kaaba gbogbo àwọn nǹkan rádaràdán tí wọ́n kó sára Kaaba àwọn takọ́ sára Kaaba àwọn tí wọ́n dì sára Kaaba tó ṣe yí pé àwọn nǹkan àdọ̀tí ni ìjọ yìí lọ́lọ́wọ́ ọba ní kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó yọ ọgbọ́n wọn kìíní kó yọ ọgbọ́n ẹ̀dá a rí pé nígbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí Ànábì dé Ànábì wọnú lẹ́yìn gbogbo àwọn òòṣà Láta ni Uzza ni Manata thalitha èyí tó jẹ́ nìkẹ́ tàwọn tó wọn náà jẹ́ Manata Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fọ́ ọgbọ́n ẹ̀dá kódà Ànábì wá dó síbẹ̀ Ànábì wá ń sọ ọjọ́ náà pé ẹnikẹ́ni tó ṣe pé ìbá tó ń bẹ nínú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ nínú ilé òòṣà kan èyíkéyìí òòṣà kò bá jẹ́ kékeré kò bá jẹ́ èyí tó tóbi kíru ẹni bẹ́ẹ̀ kó fọdànù ibi ẹ̀kọ́ ńlá ń bẹ bí fáwọn mùsùlùmí ẹni pé ìgbà tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó fọ́ àwọn òòṣà tí ń bẹ nínú Kaaba táwọn Kùrẹ́ṣì ń sìn nínú Kaaba tán Ànábì tó wá pàṣẹ pé ẹnikẹ́ni tí òòṣà kan bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú ilé kó ṣe kí ni o kó fọ́ òòṣà náà bọ́dá wa àǹtí wa ṣẹ́yìn náà gbàgbé
ọmọlanke tẹ́ gbé sínú ilé tẹ́ni ní ìgbà tí ọ̀kan nínú àwọn ìbejì lọ tó lọ ṣagi lóko èyí lẹ́mọ̀gì tó lọ ṣàwò ẹni ó lọ ṣagi lóko ẹ wá gbé ẹnìkejì ẹ̀ síbẹ̀ tẹ́ bá ra aṣọ fún ẹnìkejì rẹ̀ ẹ tún máa ráṣọ ẹ tún máa wọ̀ fún ọmọlanke nínú ilé subhanallah tàbá pẹ̀yìn náà abá ní alájì ẹfẹ̀ yìí subhanallah ṣé gbàgbé wípé nínú ilé ẹ̀yin mùsùlùmí ẹ̀dẹ́kun lónìí ó ti burú débi wípé wọ́n tún máa sọ ọ̀rọ̀ àwọn àfáà wọ́n ní àfáà gala ó sà ní kìrẹ̀sì nínú ilé subhanallah eléyìí ó máa mẹ́fẹ̀ nínú ilé anabiya muhammad sallallahu alayhi wa sallam níkẹyìn ìgbà tó fọ́ òòṣà àwọn òòṣà tí ń bẹ nínú kíni o tí ń bẹ nínú Kaaba anabiya muhammad tó pàṣẹ pé gbogbo òòṣà tó kù lọ́dọ̀ yín níbi kíbi tẹ́nì kọ̀ọ̀kan yín wà nínú àwọn ilé yín nínú yàrá yín gbogbo ẹ̀yà yín ẹ fọ́ dànù. àwọn mùsùlùmí lónìí a kàn ń ṣẹ̀sìn ni o ẹ rí i pé mùsùlùmí ó tún sọ pé ẹ̀sìn ò kọ́ ń pé ká má ṣe kíni o ká má ṣe nǹkan àṣà wa ohun táwọn bàbá wa ṣe kù ni kí ni ìranù ta ló ní àwọn bàbá ìranù àbí ta ló ní nǹkan tí àwọn bàbá yín ṣe kalẹ̀ tí wọ́n gbé ti ìranù kò sẹ́nìkan tó nídìí ẹ̀ jàmá ó yẹ pé ká padà sídìí ẹ̀sìn wa ẹ rí i pé ṣíṣí payá Kaaba ṣíṣí Kaaba àbí ṣíṣí Mẹ́kà tọ́lọ̀ bá ṣí Mẹ́kà fún Ànábì Muhammad pé ó yá máa wọlé orí ńlá ni ẹ̀kọ́ ńlá sì ń bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ àbí nínú àwọn tó ṣẹlẹ̀ tí a rí òun ní pé Ànábì Muhammad wọ inú Kaaba ó sì fọ ogun tí ń bẹ́ẹ̀ tó jẹ́ àwọn òòṣà gbogbo àwọn nǹkan rádaràdá tó yẹ kí wọ́n dì mọ́ Kaaba tẹ́lẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe kí ni ó fọ ogun ẹ̀ níkẹyìn náà Ànábì ní man kana yu'minu billah ẹnikẹ́ni tó bá jẹ́rìí pé Allah òun náà ní ọba ayọ̀kan tó yẹ ń gbé ká máa sìn tí ó sì yẹ ń gbé ká sìn nǹkan mi lẹ́yìn ẹ̀ má wal yawmil akhir tí ó sì gba ọjọ́ gbé al-qiyama gbọ́ ọjọ́ tá a dúró gbẹ̀san wájú Ọlọ́run fala yada fi baytihi sanaman illa kasara. Ànábì ní kò gbọ́dọ̀ fi irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ fi òòṣà kan lẹ̀ kò gbọ́dọ̀ fi ère kan lẹ̀ kò gbọ́dọ̀ fi ṣùgùdù kan lẹ̀ nínú ilé rẹ̀ àyàfi kó gbìyànjú kó fọ́ ogun ẹ̀ dànù. àǹtí wa ǹjẹ́ yìí náà ní 40 yìí náà lónìí kó tó dọ̀la. bọ́dá wa èyí tẹ́ gbé sínú ilé tẹ́ ń bo omi fún tẹ́ ń bo ṣà tẹ́ ń bo epo sí lérí lójoojúmọ́ yìí ǹjẹ́ yìí náà ní gbìyànjú kẹfọ́ dànù nítorí pé kí ni o àṣẹ Ànábì Muhammad Ànábì ní tí wọn náà bá ń bẹ nínú olùgbàgbọ́ òdodo tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ tó gba jẹ́gbẹ̀rẹ̀ al-qiyamah gbọ́ tó gba màláíkà gbọ́ tó gba pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ tó wá jẹ́ iṣẹ́ òdodo ni fọ́ èyí tó ń bẹ́lẹ̀ lónìí kó tó dọ̀la Ọlọ́run ó ràn wá lọ́wọ́ o. Àmín. tó bá jẹ́ pé ìbẹ̀rù pé ṣé tí mo bá fọ ní sí ṣé nǹkan kan ò ní ṣe olúwa rẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní ṣe ẹ́ afọkànbalẹ̀ lérí lẹ́yìn pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ẹ̀rí nítorí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ náà lọ́wọ́ tó wọnú Kaaba tó sì fọ ọgbó kìíní eré òfò àbágbọ́n pé rí fọ ni ẹ̀dọ̀ ọdún bẹ́ẹ̀ náà ni kò sì torí bẹ́ẹ̀ kò tara bẹ́ẹ̀ kó fi yá wèrè kò sì tara bẹ́ẹ̀ kó fi kó nípò ànábì tó jẹ́ ànábì rẹ̀ náà ló jẹ́ tí tó fi dín kékeré ó dágbére fáyé kẹrù má bà wá. tọ́ níkẹyẹ nínú tí ó ṣe pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe òun náà ní pé ẹ̀rí pé àwọn ilé òòṣà lónìí wọ́n yọ kinní kan bí ejò sára ẹ̀ báyìí wọ́n yọ kinní kan bí kìnìún wọ́n yọ sára ẹ̀ báyìí wọ́n yọ ẹnìkan tó dàbí gbówó àhóhò wọ́n yọ kan tó wà rádaràdà kan bẹ́ẹ̀ náà ni wọ́n yọ sára Kaaba níjọ́ náà lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ló ṣe lẹ́ẹ̀kan náà nígbà tó débẹ̀ ó pàṣẹ bóyá gbogbo àwọn tán yọ yí báyìí ó yẹ ẹ máa ní gbogbo ẹ̀ ẹ má pa gbogbo ẹ̀ rẹ́ ẹ má bá gbogbo ẹ̀ jẹ́ sallallahu alayhi wa sallam. níkẹyìn náà Ànábì Muhammad dakhala al-Kaaba wa aglaqa alayhi al-bab wa ma'ahu Ali wa Usama wa Bilal. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wà wọnú kí ni o ọwọ́ Kaaba ìyẹn mẹ́ta ní bẹ lọ́dún ní pẹ̀lú rẹ̀ nínú Kaaba jọ́nà lọ́wọ́ ẹ̀rí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ yẹn náfìlà nínú Kaaba yìí ẹ̀rí àfà kan ní ó yẹn náfìlà nínú rẹ̀ wallahu alam níkẹyìn náà Ànábì Muhammad jáde kódà Ànábì ní Allahu akbar ó gbé Ọlọ́run ọba tóbi nínú Kaaba yìí bẹ́ẹ̀ náà ni ó sì ṣe la ilaha illallah jẹ́ gbé ṣe Allahu akbar la ilaha illallah Allahu akbar walillahil hamd. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe rú eléyìí kódà àdúrà kata máa ṣe ìpé la ilaha illallah wahdahu la sharika lah sadaqa wa'da
wa nasara abda wa hazama al-ahzaba wahda. Ìjọ yìí ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe àdúrà yìí. Jẹ́ pé eléyìí ó tó lọ́pẹ́, ó tó ní nǹkan yìí fáwọn mùsùlùmí pé kí ni o, Ọlọ́run bá àlékè ọlá níkẹyìn ìgbà tí àwọn mùsùlùmí tán gbénu kí ni o, tán gbénu ìyẹpẹrẹ, tán gbénu àbòsí fún àyìmọye ọdún, Ọlọ́run bá àlékè ọlá ó padà dá kí ni, ó padà dá iyì wọn padà, ó dá padà sọ́dọ̀ wọn. Níkẹyìn náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá pàṣẹ fún Bilal wípé kí Bilal kó gun òkè al-Kaaba wa yu'adhin amama aljumu alhaila. Ó pàṣẹ fún wípé kó gẹ̀rí Kaaba kó sì pèrun níwájú gbogbo èèyàn béèyàn ṣe pọ̀ tó ń jọ́nà ṣáà gbàgbé 10,000 personnes ká tó wá sọ bí àwọn ẹlòmíì náà tó jẹ́ pé pẹ̀lú ìbẹ̀rù bojo wọ́n padà gba ìsìlámù jọ́nà. Ẹ̀rí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kí Bilal kó pèrun láti ṣàlàyé fún wọn pé tọ́ lónìí o Ọlọ́run bá ti dá ohun tí ń jẹ́ ìsìlámù ti dá padà sáyé rẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà tó gbà ní ilẹ̀ tó fi ṣe kí ni o tó fi ṣí ohun tí ń jẹ́ Kaaba jẹ́ pé ogun nápalẹ̀mọ́ rẹ̀ kó le ṣùgbọ́n ó padà di kí ni o ó padà di ìrọ̀rùn ní ìgbà tí Ọlọ́run bá lékè ọlá tó ti ṣe kí ni o tó ti la ọ̀nà rẹ̀ kalẹ̀. Jama lọ́kùnrin wa lóbìnrin wa ọ̀dà wọ́n lè wá bí wá ní kí ó dá kí làwọn ẹ̀kọ́ tẹ̀tẹ̀rí kọ̀ nínú tí a mọ̀ sí Fathu Makkah yìí. A máa sọ fún wọn, a máa fún wọn lésì wípé àwọn ẹ̀kọ́ pọ̀ nínú tí ń jẹ́ ṣíṣí tọ́lọ̀ bá ṣí Kaaba fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àkọ́kọ́ náà àwọn ẹ̀kọ́ yìí jama lọ́kùnrin wa àti lóbìnrin wa a rí pé nígbà tá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí a ṣàlàyé fún wa pé àkọọ́lẹ̀ àdéhùn ń bẹ láàrin àwọn mùsùlùmí àtàwọn Kùrẹ́ṣì wípé ẹnikẹ́ni tó bá wù kó darapọ̀ mọ́ wọn abòrìṣà, ẹnikẹ́ni tó bá wù kó darapọ̀ mọ́ àwọn mùsùlùmí, ìwọ ló ṣe kí ni o, ìwọ ló nílẹ̀, ìwọ ló sì fẹ́ ṣe rẹ̀ bó ṣe wù ẹ́, àmọ́ tó bá jẹ́ bìdàlì kìyàmọ̀ èèyàn ò rojọ́. ẹ rí i pé nínú àwọn mùsùlùmí ń bẹ tẹ́gbẹ́ wọn ní Ànábì Muhammad báwo la ṣe lè jọ ìyọ̀dá bẹ́ẹ̀ wípé ẹni tó bá wù kó darapọ̀ mọ́ Ọlọ́run, ẹni tí ó bá ti lè darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ká pàdánù ni. Ànábì ni má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Kódà inú bí Umar radiyallahu anhu ọlọ́ba Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ wá eré òjíṣẹ́ Ọlọ́run ṣé ohun ta fẹ́ ṣe yìí ohun ta wà yìí ṣé kìí ṣe òdodo ni? Ànábì ní bẹ́ẹ̀ ni òdodo ni. Ó bi Ànábì wípé ọ̀dà tó bá jẹ́ òdodo ni àwọn ẹni tí wọ́n kú sójú ogun gbogbo ogun tajà ogun Badr ní ogun kìnnìkan ní ogun kìnnìkan ní tí ó ní tajà yẹn gbogbo ṣé bó sáàsán gbogbo àwọn ẹni yẹn tán bá kú wọ́n kú Ọlọ́run bá fi wọ́n sí àlìjẹ́nà ni. Ànábì ní bẹ́ẹ̀ ni ó ní kí ló dé táwa náà lè jagun gbogbo àwọn eléyìí tán ní kí wọ́n kó àwọn kan ẹni tó bá wù kó máa bọ́ síbí ẹni tó bá wù kó máa bọ́ sọ́hùn jájagun ká ṣe kí ni o ẹni tí ó bá ti lè ṣe Islam ká bẹ́ẹ̀ ẹ̀dànù. Ànábì Muhammad ní rárá o ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Eléyìí ń jẹ́rìí ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ náà Al-Qur'an wípé asa an takrahu shay'an wa huwa khayrun lakum. Nígbà míì ẹ kórìíra nǹkan pé wọ́n sì ṣàbòsí mi ni nígbà sì ní jẹ́ kó rí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé nígbà míì ń bẹ o tó jẹ́ pé oore ni ó padà já sí fún yín o. A rí i pé eléyìí nísìn ohun tí wọ́n kọ ní àkọọ́lẹ̀ yẹn ó padà ṣe kí ni o ó padà já sí ire fánàbíà Muhammad sallallahu alaihi wasallam àtijọ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀. Ṣebí Mákà náà lóde ohun tó yẹ pé gbogbo ẹnikẹ́ni ń dà gìrìgìrì lọ lónìí tí ò bá rí bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn kó jẹ́ pé káwọn mùsùlùmí gba àbòsí yẹn ń pé ẹni tó bá wù kó dà sọ́hùn ẹni tó bá wù kó dà síbi tí àwọn mùsùlùmí ò bá gbàjọ́ náà ni ó súnmọ́ kó jẹ́ pé ká má máa rí ohun tá à ń rí yìí lónìí. Alhamdulillah jama ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn jẹ́ pé ó lè ṣẹlẹ̀ sí wọn náà jọ kan kó jẹ́ pé nǹkan mi ó máa rí nǹkan mi gẹ́gẹ́ pé kíní yà kó tẹ́ mi lọ́rùn inú mi ò dùn ìnígbà àmọ́ tí yàn bá wò títí kí yàn wo àǹfààní tó jẹ́ pé yóò wá padà ṣẹ́yọ látara pé tí yàn bá fi ilẹ̀ fún Ọlọ́run àti Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀dà wọn sọ fún ẹ lónìí pé mọ́ fárùgbà mọ́ orí pé tí yàn bá fárùgbà irin ìnira báyìí tí yàn bá fa irin ìnira báyìí àmọ́ padà wò wípé lóòótọ́ ìwọ kórìíra kìíní walakin fihi khayrat kathiran lak ṣùgbọ́n oore tí ń bẹ nínú rẹ̀ ó pọ̀ rẹ̀ gẹ́dẹ́ fún ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbìyànjú ká fi ilẹ̀ fọlọ́hun. Àwọn kan míì náà bẹ àyèmáyé ẹni tó yẹ pé lówó lọ́wọ́
tán sọ fún pé náwó rẹ̀ sójú ọ̀nà Ọlọ́run yóò ní owó tèmi sí tí mo jìyà fi rí owó tó yẹn gbé èmi nìkan ni mo mọ iye oògùn tí mo là tí mo fi rí èmi nìkan ni mo ń sáré káàkiri nínú òrùn nínú òjò tó sì jẹ́ pé akórèrè láti náwó lóòótọ́ asa an takrahu shay'an asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum. ìgbà míì èèyàn ó fẹ́ràn nǹkan owó ta fẹ́ràn tẹ́gbẹ́ àfẹ́ túwọ́ kó lára rẹ̀ yẹn tá a fẹ́ na sójú ọ̀nà Ọlọ́run ọba yẹn bá ṣe mú dání yẹn bẹ́ẹ̀ náà ni ó padà jẹ́ ìbálẹ́jọ́ fún ọjọ́ ìbẹ̀rẹ̀ kíyàmá. ẹlòmíì ò fẹ́ràn owó títí wọ́n ní kó yọ zaka ó ní ṣé zaka ló kàn nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí wípé talẹ́ni náà tó bá mi ṣe wàhálà ẹ̀ talẹ́ni náà tó wà níbẹ̀ lásìkò tí mo ń ṣe wàhálà rẹ̀ ó ní mi níyọ ìsìn níyọ náà ni. bó ṣe wá mú dání yẹn tí wọ́n fẹ́ràn owó yẹn aburú ló máa jẹ́ fún ẹ̀ nítorí pé tó bá di jẹ́ ìbẹ̀rẹ̀ kíyàmá Ọlọ́run ó sọ owó yẹn Ọlọ́run ó sọ di ejò tí ó so mọ́ ẹ lọ́rùn. Allahu akbar. Allahu akbar. ṣé wọn náà ti gbọ́ ṣàbúrú ni àbí oore tó sì jẹ́ pé owó ta níìní ká yọ ọ́ ní akórè rẹ̀ láti yọ àmọ́ tẹ́ èèyàn bá yọ Ọlọ́run máa ń tara owó yẹn wípé kí ni o wa ma tunfiqu fi sabilillah yuwaffa ilaykum wa antum la tuzlamun. èyí tẹ́ bá ná sójú ọ̀nà Ọlọ́run bó tọ́jú rẹ̀ fún yẹ Ọlọ́run sì ní ṣàbòsí. ẹ̀kọ́ kan tó nìyẹn o ẹ̀kọ́ kejì àti mẹ́nubà tẹ́lẹ̀ àmọ́ li ahmiyya nítorí pé ọ̀rọ̀ yìí ṣe pàtàkì á tó padà débẹ̀ òun náà ni wípé a rí pé já al-haqq wa zahaqa al-batil inna al-batila kana zahuqa. ní ìgbà tí ìmọ̀lẹ̀ bá dé jama kí ló tó kù nígbà tí ìmọ̀lẹ̀ dé òkùnkùn ó padà dání òkùnkùn náà yóò padà di kí òun náà ó padà di ìmọ̀lẹ̀ nítorí pé tí ó bá di ìmọ̀lẹ̀ kò síbi kan tó tún lè gbé mọ́. wọ́n sọ fún wa pé ìsìlámù dé àdúgbò yìí wọ́n ní ìsìlámù wo ókè wọ́n ní àwọn ọ̀dọ́ kan dé lónìí tẹ́gbẹ́ wọn lọ kí wọ́n gbé súnà dé súnà ni wọ́n sì ń ṣe súnà làrábì sì ní ká ṣe wọ́n ní àwọn náà mọ súnà tán gbé káàkiri o n tó dájú ni pé tó bá kọ́ pé ò ní ṣe súnà yẹn ìwọ tó ń takò ó lónìí yẹn ọmọ ẹ̀ ni ó wà padà ṣe lọ́la yóò padà jẹ́ ìlera fún ẹ èyí tó dáa fún ẹ náà ni pé kò tètè ṣe o káwọ́lẹ̀ jáwọ́lẹ̀ kó ṣe ìsìlámù gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe bẹ̀ wá nínú rẹ̀ tó yẹ pé a gbọ́dọ̀ mú nínú ẹ̀kọ́ òun náà ni wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn afọ́ sọ fún wa pé ní ìgbà tánàbí fẹ́ wọ Mẹ́kà nígbà tánàbí fẹ́ wọ Mẹ́kà ẹ̀rí pé àwọn ọba kásán pé wọ́n ja ìlú kan lógun wọ́n á rí ìlú náà kó lẹ́rú ẹ̀rí pé wọ́n wọ ìlú náà pẹ̀lú kí ni o pẹ̀lú pé mọ́tòmọ́tò kí ni kò sẹ́nìkan tó lè yọjú sí wa ń bí báyìí ṣùgbọ́n ní ìgbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó kéde ogun yìí tí Ànábì wá wọ Mẹ́kà tánàbí dẹni tó wọ Mẹ́kà lẹ́ẹ̀kan náà báyìí nígbà tánàbí fẹ́ wọ Mẹ́kà dakhala khadi'an lillah ó tẹríba fún Ọlọ́run. kódà nínú àwọn tíra wọn sọ fún wa pé Ànábì ó tẹ kọ̀kọ̀ báyìí débi pé ìrùbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam nǹkan ràkúnmí tí ń ṣe tó ṣe kí ni o tánàbí wà lérí ẹ̀ báyìí Ànábì sì ń ṣe kí ni o ń gbórúkọ Ọlọ́run ọba tóbi ń ṣèrántí Ọlọ́run ọba sallallahu alaihi wasallam nínú rẹ̀ òun náà ni wípé nínú àwọn ẹ̀kọ́ nìyẹn o òun náà ni wípé ẹnikẹ́ni tó bá jẹ́ pé ẹ bá ní májẹ̀mú ẹ dákun ẹ jẹ́ á máa ṣe kí ni o ẹ jẹ́ á máa pé àdéhùn ẹ rí i pé àwọn abòrìṣà Mẹ́kà níkẹyìn ìgbà tí wọ́n ti bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní májẹ̀mú pé kẹ́ni kọ̀ọ̀kan gbérí ọwọ́ ẹ̀ ẹnìkan fẹ́ báyàn kan jà má kò sógun kò sọ́tẹ̀ ta ló gbógun wá àwọn náà padà dógun lẹ̀ níbi pé èèyàn wa ní gbọ́dọ̀ mọ́ra lọ́wọ́ àwọn náà dógun lẹ̀ ní ìgbà tó wá dógun lẹ̀ ń bo náà parí ẹ̀ sí wọ́n parí ẹ̀ sí sì jù ìwọ náà gan lára bàbá aládéhùn ìwọ náà gan lára bàbá alásọ̀ọ́lẹ̀ tábà ti sọ̀ọ́lẹ̀ abá ti sọ àsọ̀ọ́lẹ̀ awfu bil uqud ẹjẹ́ àmọ́ pé àdéhùn wa o nítorí pé téèyàn ò bá pé àdéhùn àtúbọ̀tán rẹ̀ ní o ṣáà náà rí àtúbọ̀tán àwọn ará abínísì àwọn Kùrẹ́ṣì àti àtúbọ̀tán wọn àbí àtúbọ̀tán àrí àtúbọ̀tán wọn dáadáa báyìí bẹ́ẹ̀ náà ni yóò padà rí fún ìwọ náà tó o bá ṣe kíni o tó o bá gbìyànjú kò yí wà kú jẹ́ pé ní ìgbà tí yàn bá ti ṣe tán pé wọ́n di mùsùlùmí tán kó máa jẹ́ pé ó jẹ́ mùsùlùmí ẹlọ́bẹ̀ yọ mùsùlùmí lọ́sàn-án
bàbá oní kinní kan lóru tí ó máa lọ bá wọn yí kinní kan nínú gbó lóru má bá wọn ṣe o. ó jẹ́ mùsùlùmí ó ló ti ṣe tán tí mùsùlùmí tí èèyàn bá sọ pé báyìí ni mo fẹ́ ń gbé kíkiní yìí rí gbìyànjú kó rí bẹ́ẹ̀ tó o bá fẹ́ ṣe ìsìláàmù kó fi ìsìláàmù lẹ̀ fáwọn ẹni tí ṣe. àti gbọ́ ní sí o wípé nínú àwọn ẹ̀kọ́ ni wípé kí ni o òun náà ni wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ ta rí nínú ìtàn yìí òun náà ni pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ tó yẹ pé yóò máa tẹ̀lé àdéhùn. mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé ọgbọ́dọ̀ jẹ́ pé mo sọ̀rọ̀ báyìí pé báyìí ni mo fẹ́ ń gbé kó báyìí ni mi ṣe ká má yí òun po ní ìgbà tí ẹni tajọ ní àdéhùn yẹn bá lọ bù ṣe. tẹ́lẹ̀ yìí náà bá yé nínú àwọn ẹ̀kọ́ oníyebíye tó jẹ́ pé kí ni o tó jẹ́ pé a rí nínú ìtàn yìí òun náà ni wípé ohun tí ń jẹ́ ìjáwé olúborí ní pé mùsùlùmí ń bá yàn fa ẹ̀ ń bá mùsùlùmí fa nǹkan tẹ́ bá ń bá fa títí kódà kí a máa rí pé mùsùlùmí o ó ti ṣe kí ni o ó ti rí ìtìjú tán kọ́kàn yín balẹ̀ ẹ̀yin mùsùlùmí kọ́kàn yín balẹ̀ in tansurullaha yansurukum ọlọ́run ní tẹ́ bá ṣe àdéhùn ẹ bá ṣe kí ni ẹ bá ṣe ìrànlọ́wọ́ fún mi ọlọ́run mi náà ràn yín lọ́wọ́ eléyìí àdéhùn ọlọ́run wa kana haqqan alayna nasrul mu'minin ọlọ́run ní òun ṣe tán ẹ̀tọ́ ló jẹ́ fóun ìwé kóun ṣe kí ni o ìwé kóun ṣe ìrànlọ́wọ́ fáwọn olùgbàgbọ́ òdodo ṣáwọn náà wá rí báyìí lẹ́sìn níkẹyìn ọdún àkọ́kọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó gbé Mẹ́kà fọ́dún 13 tó jẹ́ pé kò lè kírun ní gbangba ẹ̀rí kódà tó bá ń kírun gan lára báyìí ti bẹ̀rù bójó ni kódà wàhálà pọ̀ débi wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wà lẹ́gbẹ̀ẹ́ Kaaba àjọ kan nísì yẹn náfìlà báyìí wọ́n sì ràgàbọ̀ Ànábì wọ́n sì bẹ̀ sí náà Ànábì Muhammad Abubakar wá jáde ó sáré jáde pé kí ló dé tẹ́ na ataqtuluna rajulan an yaqula rabbi Allah ṣé nítorí pé Ànábì kan sọ pé ọlọ́run Allah lọ́lọ́wọ́ ọba mi òun náà nítorí ẹ̀ náà ni gbogbo yẹn fi ràgàbọ̀ lọ́wọ́ fi pa bẹ́ẹ̀ àìdákùn ẹ̀ má pa subhanallah àmọ́ Ànábì tí wọ́n ń nà lẹ́gbẹ̀ẹ́ Kaaba àjọ náà òun lẹni tó jẹ́ pé kò tí ì dé o àmọ́ gbogbo wọn ti ṣe kí ni o gbogbo wọn ti sá wọlé nítorí rẹ̀ jẹ́ pé sùúrù lérè o a lè gbé ìtàn yìí gangan ló yẹ pé káwọn pè ní kí ni o sùúrù lérè Ànábì ní sùúrù ó gba ìyà náà mára títí ó débi pé ọya èsì o tún lè bá wa gbélé yìí má bọ́ta ó sì bọ́ta fún wọn ní rọrùn àmọ́ bó ṣe wá bọ́ta tó yìí bó ṣe lọ tó yìí ó padà wọlé pẹ̀lú iyì ó padà wọlé pẹ̀lú àgbéga látọ̀dọ̀ Ọlọ́run ọba ó padà borí àwọn ọ̀tá rẹ̀ ọmọ ìyá mi ṣáwa náà mọ̀ wípé àdúgbò tá ń bẹ wọn ò fẹ́ràn ìsìláàmù níbẹ̀ àbí wọ́n ń ṣẹ̀sìn dáadáa ẹni tí ò ṣẹ̀sìn bíi tiẹ̀ gbogbo ìpọ́njú tó ń rí lọ́wọ́ rẹ̀ lónìí abẹ́lòmíì tó jẹ́ pé kì í ṣe mùsùlùmí gbogbo ogun tí ń gbé kò ẹ́ lónìí kọ́kàn rẹ̀ balẹ̀ o wípé tí wọ́n bá lọ fógún ọdún Yorùbá máa ń ní lọ́jọ́ kan báyìí náà ní kí ni o ní òdodo ó ba ọjọ́ kan kọ́ láàrin ìṣẹ́jú díjú ńlájú kan ni o yóò sì bá lẹ́ẹ̀kan náà jẹ́ pé ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wà ká ní sùúrù lẹ́yìn gbogbo tí bá ń kàn wá lónìí Ànábì Muhammad sallallahu alaihi wasallam fún kàbí ọdún 13 yẹn kò rí mú mi àwọn mùsùlùmí wọn ò rí mú mi wọ́n fi nǹkan ni wọ́n lẹ̀ wọ́n fowó lẹ̀ wọ́n fi ìyàwó lẹ̀ ẹlòmíì fọmọ lẹ̀ ẹlòmíì filé lẹ̀ wọ́n fi mọ́nà ilẹ̀ Madina nítorí pé kí ni o nítorí pé ń gbẹ́sì sá ṣùgbọ́n ìlú tí wọ́n lé wọn kó tó ṣe ń gbé wọn ò lè jáde wọn ò tẹ̀tún lè jáde kó nílùú yẹn lọ́sàn gangan òru náà fi sá jáde ìlú náà náà wá wọ̀ lọ́sàn gangan ó jẹ́ pé àwọn ẹni tó yẹ pé wọ́n sọ fún wọn pé ẹ jáde tí wọ́n kó lé wọn lérí ńjọ́ náà lọ́hùn àwọn náà padà sá wọlé náà padà ní kò sí bá ṣe lè ṣe gba ní ọ̀nà kátà gbégbá àyàfi pé ká ṣe kí ni ká gbà wọlé wọ́n padà gba ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n padà gbà wọlé o eléyìí ó ti jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ òun náà ni wípé a sọ fún wa lẹ́ẹ̀kan wípé kọ́kọ́rọ́ tí wọ́n fi ṣí Kaaba ọ̀dọ̀ ẹni tí wọ́n ti gbà á ẹ máa pé ọ̀dọ̀ ẹni tó wà tẹ́lẹ̀ kìí ṣe mùsùlùmí wọ́n padà lọ gbà á lọ́dọ̀ ẹni yẹn wọ́n sì ṣàdéhùn fún kí àwọn dá kọ́kọ́rọ́ yẹn padà fún
bí ìgbà tán parí gbogbo wọn tó fẹ́ ṣe nu mọ́ṣáláṣí tí wọ́n tilẹ̀kùn Ali radiyallahu anhu òun ni ẹgbẹ́ ọkọ náà wá èmi ní ìtọ́jú ẹ̀ káwọn náà wò ibi yà fẹ́ ń gbé ká mọ̀ ìgbé èèyàn súnmọ́ mi kọ́ ní pé gbogbo ohun tí ń jẹ̀tọ́ ẹlòmíì mi ń gbè fún Ànábì wa ni àti ṣàdéhùn fún lágbájá ń gbé àdá kọ́kọ́rọ́ náà padà fún ẹ má gbé fún Ali ẹ gbé fẹ́ nìyí sallallahu alayhi wa sallam káwọn náà bá gbàgbé ṣe bí Ali ọmọ ẹ̀gbọ́n Ànábì ni ọmọ àbúrò bàbá Ànábì Muhammad ni Abu Talib bẹ́ẹ̀ náà tá a bá gbàgbé a gbọ́dọ̀ mọ̀ ìpé Ali ibn Abi Talib radiyallahu anhu ọ̀dọ̀ Ànábì ló gbé jẹ́ pé Ànábì nífẹ̀ẹ́ gan kódà kò tó tán síbẹ̀ ó tún padà fẹ́ ọmọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tàbí sí Fatima síbẹ̀ náà ṣe Abu Talib Ali ibn Abi Talib ṣáàbí gbé ọkọ náà fún jọ́nà lọ́wọ́ àwa lónìí tí a ti wà nípò kan wọ́n wá ẹni tó ní master ní ipò kan àmọ́ mo wọ̀ tó mo wò sí àwọn tó ní master wà nílẹ̀ rẹpẹtẹ àwọn ní ìwọ́n tí ọmọ mi ní ọmọ mi ní wọ́ ǹjẹ́ bá ṣe kí ni o ń gbìyànjú láti ṣe kí ni o ìgbé ẹ síbẹ̀ kódà kó jẹ́ pé bẹ́pẹ́sẹ̀ náà lóní mo gbé ẹ síbẹ̀ Ànábì ò ṣe bẹ́ẹ̀ o tó bá ń ṣe bẹ́ẹ̀ kó mọ̀ pé ìwà mùsùlùmí kọ́ lòun kù àbí Ọlọ́run ọba Allah kọ́ mọ́ ṣàì jẹ́ kíkí ni o gbogbo ohun tí ń jẹ́ yìí táwa mùsùlùmí ta ti rí látàná wà títí fi dòní Ọlọ́run má gbà yìí náà lọ́dọ̀ wa. Àmín. Gbogbo ayé tó ti dàbí pé epo ti ń ta sí àlà rẹ̀ Ọlọ́run bá abẹ́ ẹ̀ má ṣàì fò wá mọ́ kó níbẹ̀. Àmín. Ọlọ́run má ṣàì dá wa mùsùlùmí òní má ṣàì dá wa padà sí rí ìwà àwọn mùsùlùmí àná. Àmín. Nítorí pé akin ìgboyà gidi wọ́n fi ṣe kí ni o náà fi padà wọ Mẹ́kà náà fi padà gbé ìgbésẹ̀ yẹn tọ́lọ́run bá ọba àlekè ọlá fi ṣe kí ni o ó fi fún wọn ṣe àbí Ọlọ́run bá Allah kó má ṣe ìrànwá lọ́wọ́ o kó má fi wálẹ̀ Ọlọ́run bá àlekè ọlá agbára ìrànlọ́wọ́ ìlọsíwájú Ọlọ́run ṣe tó ṣe fún àwọn mùsùlùmí jù báyìí lọ atara báyìí a fi tọrọ fún gbogbo àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ Sunna TV Yorùbá láti rí ẹni tí ń gba ohùn wa kalẹ̀ ìdí fi kà àwọn technician tán ṣiṣẹ́ ní studio lọ́hùn Ọlọ́run ṣe bá ló ti wọn wò àtọrọ fún ọ̀gá wa elétò wa tó ṣe pé gbogbo ohun tí wọ́n ń sọ bí pé à ń gbé ọpọlọ wọn àwa ń da kalẹ̀ bí ni àwọn dòkítọ́rù wa Dr. Abdulrahim Shito Thani Ọlọ́run ṣe bá ló ti wọn wò Ọlọ́run má daṣẹ́ náà rú mọ́ ọ lọ́wọ́ Ọlọ́run bá tó ti fún wọn ní ìláwùjọ Ọlọ́run má bọ́ṣọ yìí kó lára wọn Ọlọ́run àti tóbi ọba náà Ọlọ́run jẹ́ kan ṣo rẹ̀ atara báyìí a fi tọrọ fún gbogbo àwọn afá wa Ọlọ́run ṣe bá ló ti wọn Ọlọ́run má ní wọn lára Ọlọ́run má dà wá láàmú atara báyìí a fi tọrọ fún gbogbo àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn ẹni tó ṣe pé ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n ń náwó wípé Sunna TV sẹ́ kọ́ máa lọ òkè ni Ọlọ́run má jẹ́ kẹ́yìn náà jábọ̀ wò Ọlọ́run àti tóbi ọba náà Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahil hamd Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahil hamd سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة
قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله 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 الله
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا